ya Sheikh ẹ má bọ̀ Muhammad Jami aláya ẹ wá kí àwọn àgbàlagbà torí àsìkò a pàdé bàbá wa ìjọba bẹ́ẹ̀ lómi bá pàdé wọn yóò sì sórí ibú lára wọn ẹlòmí àti sórí ire lára wọn alhamdulillah torí bẹ́ẹ̀ lómi bá pàdé wọn yóò wá ní wàláhì mo rí Elédùmarè lónìí ó rí Elédùmarè ọ̀rọ̀ àwọn tí Elédùmarè dá ni. Allahu akbaru. bó ti jẹ́nu bàbá wa jọba ẹ̀ ní lápadà síbú. amina. bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دخلت دخول الأسد وحلت حول الهما أنتم النار وأنا الماء وطفاتكم والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون وإن جندنا لهم الغالبون فمن نكث فإنما ينكث على نفسه ومن أو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صواب اللهم آمين mo kí ọlọ́run ẹ̀dákun ẹ̀jájọ parí ọlọ́run ọba lẹ́ẹ̀kan náà mo fi ọlọ́run ọba nìna mo fi kí ànábì wa muhammadu látara ànábì wa muhammadu mo kí ìkàlẹ̀ àwọn àgbàlagbà àwọn ọmọ àwọn ẹni ẹ̀sán àná mo sì sọ mo ní gbogbo ẹni tí ó bá dojúkọ ọmọ ẹ̀sán òun kọ́ ni ó kàn ká rẹ̀ ọmọ tá a bá fi ṣẹ̀san fáwọn tó ṣiṣẹ́ ń jẹta ó ṣòro dojú ìjà kọ àmọ́ ní tí ìjà ó fi máa kọ́ńkà rẹ̀ náà ni àwọn ọmọ tóun náà bá ń bí kalẹ̀ tí ò bá rìn báwọn tàná ṣe rìn lára rẹ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tí ń bá ń gbìyànjú nú ayé tí ò bá ní ládàbí lára yóò ṣílẹ̀ tẹ̀ ẹni tí ládàbí ò bá kún ìrìn àjò ilé ayé lára rẹ̀ yóò ṣílẹ̀ tẹ̀ mo kí bàbá mi àgbà bàbá wa àgbà nínú ìlú yàyín tí wọ́n ń gbàlejò gbogbo wa bàbá wa tí ó dààmú hafizakumullahu wa ra'ayakum ọlọ́mọ ṣàjáre yín pẹ́ mo kí àlùfáà wa Jamsad kò ní bàjẹ́ láéláé mo kí bàbá wa oníkùn kéwú ọlọ́run má ṣàjáre yín pẹ́ mo kí àfáà wa àgbà Azimun Nawali nígbà tó já sí pé ládàbí kún ìgbìyànjú lára yín nígbà tá a ní ẹ jókòó síwájú ẹlẹ́ẹ̀lẹ́ ìjòkó nítorí bàbá wa Khalifa Amiru Jésù ò tí ì dé awíwíwí ó fẹ́ dàṣe jù lẹ́pọ̀dà fi jòkó síwájú ládàbí kún ìgbìyànjú lára yín lójó rí bẹ́ẹ̀ ọlọ́run oníjẹ́ tán láéláé alùbáríkà nẹ́bí wa Muhammadu mo kí àfáà wa àgbà aládìí sàláàtì Amirul Jayshi ọlọ́mọṣàjáre yín pẹ́ mo kí bàbá mi àgbà Saiful Kadiriya bàbá wa bàbá ọ̀tẹ́ Saiful Kadiriya ẹ dákun ẹ sọ pé adamallahu hayatahu ẹ̀yin náà ń bẹ lára àwọn tí ládàbí kún ìgbìyànjú ayé lára yín náà lẹ ṣe ṣílẹ̀tẹ̀ ẹ pé táwọn tànábò ní ọlọ́run ò ní jẹ́ jábọ́ láéláé alùbáríkà nẹ́bí wa Muhammadu sallallahu alayhi wa sallama ìdá mẹ́ta ó di ìdá kan lára bàbá wa Saiful Kadiriya gbódòfò àkọ́kọ́ malefu ẹ̀kejì ilé mọ́sàn bẹ́ẹ̀ transformer mẹ́ta lára èèyàn kan bẹ́ẹ̀ sì ní ṣe mọ̀ pé tí transformer mẹ́ta bá pàdé lára èèyàn kan ẹni tàn wọ́n ti di kanji dam ibi tí wọ́n ti ń faná gẹ́gẹ́. Saiful Kadiriya bàbá ọ̀tẹ́ alfa kanji dam bẹ́ẹ̀ ni transformer mẹ́ta lára èèyàn nìkan bàbá mi láti sàláàtì bàbá wa Azimun Nawali ṣerú ẹni bẹ́ẹ̀ ṣe kojú
ta ni ó dájú kọrú ẹni bẹ́ẹ̀ tí nǹkan ò ní ṣe. Kanji Dam inú omi ibùdó ńláńlá tó hẹ́rì mọ̀ ní máa ń wà. Transformer mẹ́ta Gbódòfù bàbá mi Abizimu Nawali ẹ gbọ́ Gbódòfù Malefu ilẹ̀ Masa bàbá Salati ọlọ́run ní jẹ́ jábọ́ láyéláyé alibarika Nabi Muhammadu ẹ wà sílámù níyìn fún gbogbo wa ọlọ́run má ṣàjẹ́ pẹ́ kò ní jẹ́ ṣílẹ̀tẹ̀ kò sì ní jẹ́ taṣọ àgbà mọ́lẹ̀ mo kí bàbá mi àgbà Kanatu Saada ìjọba ìyàndá nàbì small body big engine bẹ́ẹ̀ ni ànábì ní jẹ́yàndá bẹ́ẹ̀ ni èmi mo fún wọn ìyàndá gẹ́gẹ́ ni wọ́n mo wá fi ìyàndá nàbì kún níjọ́ kó mọ ẹ̀bẹ́jì wọn ìyàndá Kanatu Saada ìjọba jálàbí small body big engine ọ̀pẹ́lẹ́ngẹ́ ṣubú la àwò fọ́ ó ṣubú lódò kí á lòdò fàyà ìjọba wọ́n ní tẹ́ ẹ bá dé ọjà bàbá mi ọ̀tẹ́ bàbá wa Azimu Nawali àwọn tíra kan bẹ tí wọ́n ń tà lọ́jà ó wọ́n jù náà ní 100 naira dákódákó là ń pè ní markazi ó kọ ẹni tí ó tu kò ní jù pẹlẹbẹ lọ ẹ dákun ẹ wo bàbá wa àlìkọ́ tẹ́ fẹ́ lè sọ pé dákun kú lọ́nà jẹ́ ń kọjá ayé rẹ̀ ló ti nì ẹnu òṣè ariwo kọ́ ni míúsíkì o China phone ló máa ń pariwo. Alqasimi ìjọba jálàbí Kanatu Saada Kanatu Saada ẹni tí o bá ma kó lọ ma sàwùtí arẹwà kì í po kìkì èèyàn kó máa pariwo bí o bá ní tó bá dé àwọn náà rèé ìjọba jálàbí ṣe máa lọ kí n máa nìṣó ẹ ti gbọ́ ẹ ò gan wọ́n ní ẹ máa lọ mo ti gbọ́ kò pariwo rárá nígbà tí mo ti kí gbogbo àwọn transformer mo kí àfáà wa Sàrújí láti ìlú Èkó mo kí àfáà wa Sheikh Yusufu ìjọba ìlú Kòròdú àfi kí n ṣe bẹ́ẹ̀ àfáwà tí ó dààmú Sheikh Yusufu wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé tiwọn náà wọlé ní Lexus ìjọba Kòròdú náà má ṣàjẹrin yín pẹ́ mo kí àfáwà Kéwúyẹmí ìlú Èkó mo kí àfáwà Adam láti ìlú Èkó náà ní mo kí bàbá wa Ìkọ̀tún láti ìlú Ògbómọ̀ṣọ́ Alábẹ́rẹ́ láti ìlú Ìlọrin gbogbo ẹ̀yin máyìnyàn àfáwà Mustapha ìjọba mo kí yín mo kí gbogbo ẹ̀yin máyìnyàn ìjọba ìlú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ náà ó yá ẹ dìde ẹ fún mi 5,000 01 ayé ń gbé wa wọ́n ní send account number ní 0122680 okay. ìjọba ìlú Ìkòròdú àti rí wọn ẹ̀nà transfer sì tún lẹ́nu iná ṣé ẹni ń gbélé yìí náà ni tẹ́tù wọn náà transfer ní náà torí méjèèjì lẹ sọ pé ẹni náà 5,000 mú béèrè ó yá 5,000 ó kù 3,000 01 ẹ jẹ́ máa pè báwọn náà nítorí pé bàbá wa ìjọba gbogbo worldwide rèé ìlú Ìlọrin nìkan kọ́ ẹ̀gbọ́n tó sọ lẹ́ẹ̀kan ní aláya máa nìṣó mo ti gbọ́ Kanatu Saada ọkàn mi balẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ bá ṣe prógámù lọ́dọ̀ wọn Guinea ọ̀pá 20,000 naira ọ̀pá mẹ́wàá lẹ́ẹ̀ máa gbà ní kálukú
àti bàtà tó confam ìjọba àgbáyé alaalami ló jẹ́ máa yan wípé ìjọba ìlú Ògbómọ̀ṣọ́ 2000 ìjọba Ìkòròdú ẹjọ́ mọ̀ ìjọba olótún wáyà yìí ìjọba rọ́ìdù tani Saruji 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 ya Saruji 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 bàbá ní gbowó dáadáa lọ́wọ́ yín owó ń bẹ lọ́wọ́ yín Saruji ẹ ṣeun àsìkò tí gbogbo ìjọba ọgbọ́dọ̀ farapamọ́ rèé ẹ bá ná káṣí ẹ̀ máa ná transfer ìjọba tí ó bá ti jáde yà yín àti nullify rẹ̀ nù ni àhàzáfà ìjọba kúrò nínú orúkọ rẹ̀ ẹ̀yin ò tijú àlùfẹ́ẹ́nì láti lu Èkó ìjọba Ìkòròdú àlùfẹ́ẹ́nì ọláwùké mi ò bíìlì yín ni wàláhì mo mọ̀ pé ẹ san ìjọba jánásìdà sẹ́yìn ni al-awwalu ẹ wá ń gbà fúnra yín àgbàdàrú kọ́hún ìjọba jánásì wọ́n ní awwalu ni àfáyé lòun ni ẹ túnra yín ṣe náà kò síjọba jánásì ó tán nù mí ibi tá à ń darí kíkí bọ̀ wọ́n ní kò síjọba jánásì irọ́ èmi ò lè sọ yún èmi ò lè sọ yún. mo kí gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyá sàlátù ànábì wa Muhammadu mo kí àfáà wa Abdul Ganiyi tí ó dààmú ráìdù ọlọ́run ò ní jẹ́ tẹnugbó bí ọwọ́ mo kí bàbá olókù bàbá ọmọ olókù àlùfáà wa Sàídì àbí ọlọ́run dákun kó ṣe bàbá fún yín kọ́lọ́run má fi yín lẹ̀ láéláé mo kí àfáà wa Hajj Ridwanullahi tẹ́ gbé gbogbo àwọn jàgàbánu wa àtà Kanji Dam ọlọ́run jẹ́ máa máa ṣe a pé bàbá ọ̀tẹ̀ ń Kanji Dam ẹ̀ sì dìde èyí ṣe kí ló dé ṣe ẹ̀sìn ń bẹ̀ mọ́ ni. rárá o kìí ṣe bẹ́ẹ̀ o àwọn àgbàlagbà ní bẹ́ẹ̀ bá ti rẹ́ ní bá a fẹ́ ká. kò sẹ́ni tó bá wọn fẹ́. akọ̀yà yín ebi torí ta la ti wá. èmi ò rẹ́yìn náà tẹ́ fẹ́. ṣé ìwọ lèmi èmi ni wọ́. ǹdá ẹ̀jẹ̀ ń gba tiẹ̀ náà. ẹ má ti dà á lára. mo wá kí mo fi gbogbo kàlẹ́ ni mo kí ìyá wa àgbà nínú ilé ọlọ́run ò ní dààmú wọn láéláé àlùbáríkà Ànábì wa Muhammadu gbogbo ìjókòó bó ti pọ̀ tó yìí bó ti buhaya tó yìí bó ti kàǹkà tó yìí bó ti kàǹkà tó yìí mo fi kí kàǹkà nìna mo fi kí bàbá wa Amirul Jayshi ní kalẹ̀ ẹ̀dàkùn ẹ̀ bá ń ṣe ṣéèkù ẹ̀dàkùn ẹ̀tún ibẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀tún ibẹ̀ lẹ́ẹ̀kan sí wallahu ya'simuka minan nasi la takhafu darakan wa la takhsha wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim nígbà tí bàbá wa àgbà tí ó dààmú ń jẹ́ olùgbàlejò àgbà nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin lólùgbàlejò àgbà láti ìlú Ìlọrin náà ló jẹ́ kí n fi gbogbo àwọn àgbàlagbà tí mo ti kí ni mo fi darí rẹ̀ sọ́dọ̀ yín ọlọ́run ò ní jẹ́ tẹ́ láéláé bàbá wa Amirul Jayshi ẹ̀ ní tẹnugbó bí ọwọ́ bàbá wa Amirul Jayshi àṣìṣọ ọ̀rọ̀ ní ká máa sọ wípé ọlọ́run bá rí yín lọ́mọdé ọlọ́run ọba yẹn gbẹ́rù fọmọdé mọ̀nàkà ẹni tó ti gbé fún ni àgbà náà ni ọlọ́run kó má ṣàjẹ́ ṣe pẹ́ alubarika nabi wa Muhammadu sallallahu alayhi wa sallama bisimilahi inna atayna alhaji wa jami wa gaka baba wa Dr. Gbamura Gaji gbogbo yín mo kí ilé ayé asán jama wa o ilé ayé òfò ni àfẹnibàdí ọ̀rọ̀ ọmọ òkú ànábì mi Muhammad ní ó jèrè láyé ní ó jèrè ní kìyàwó ma kò ní táwọn náà yóò rere jẹ́ làárọ̀ ma ẹ jáde rọmọ òkú ànábì mi jàmá wa ká lè jèrè láyé ká sì lè rí dùnú kìyàwó ma olúwa bá ń ké gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ káàkiri àgbáńláyé. wa ma ja'alna li basharin min qablika al-khuldi afa in mitta
فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. الحاج وعيسى أما يوسف أيوم بو النبي وتتنانو الحاج عيسى ìpàdé dìgbà kan wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ sọ láyé bó bá sọ tán yóò ní ayọ̀ ń bọ́ ànábì wọ́n ní àtà àfa bàbá ni wọ́n ti kọ́kọ́ tún fún àwọn kí wọ́n ò sí láyé mọ́ nígbà tá à ń pariwo pápá tá a lọ gbé wọn náà ni wọ́n tún sin padà sáyé wọ́n tún ní ẹ jẹun ojú àwọn ọmọ mi ẹ jẹun ojú àfa àwa sàáyìn ẹ jẹun ojú Ridwanu àṣẹ gbogbo ọwọ́jú nìna á padà gbé wọn sínú sàárè ẹni tí ò ní padà wá mọ́ àṣẹ ikú Ìsá ìpàdé dìnnú ẹ̀mí la ilaha illallah alhaji wa akabi ẹ̀yọ̀mbó ànábì ó ti tán nánu pápá káwí ti jẹ́jẹ́jẹ́ kẹrin ẹja ṣeré kábàlì di tẹ́rẹ́ ntọ́ba kùnà ẹni wọ́n máa sọ nípa òkú tí ó máa bá nínú sàárè inna nahnu nuhyil mawta wa naktubu ma qaddamu wa atharahum bàbá rẹ̀ fáwọn ọmọ rẹ̀ ó ti tán náà nù ọkọ rẹ̀ fúnyàwó rẹ̀ ìyẹn rẹ̀ ní gbogbo àgbáńlá yìí pé ìyẹn rẹ̀ dé gbàwẹ̀gbàwẹ̀ náà ni bàbá nìna wọ́n sì máa ka Kùránì àti Dalailul Khairat gbogbo ẹni tí ń kà náà kọ́ la fi rí ṣe lẹ́yìn rẹ̀ nígbà tí ò sí mọ́ ẹ wo bá a ti pọ̀ tó yìí tó yẹ ká ti máa kájú akọ́déndé Kùránì kan ka Dalailu kan fún bàbá wa Ìsá yombo ànábì ẹwẹ̀ san àṣetàbá wà níbi ìjókòó bàbá wa yombo ànábì báyìí àfi ká dárúkọ ànábì wa Muhammadu Sheikh alimi janta Sheikh tukuru alaya bàbá wa ní Ìbàdàn gali alaya Sheikh Ahmadu Shomakwe alaya bàbá wa ní Kọ̀rọ̀ bàbá Bature bàbá wa ní Soro bàbá Maimasa àlùfáà wa Adam Ali lórí kadatu Saada alikọ alimarikazi Adam Ali lórí agbógunmátì Adamu Arọyọ ala kulli fannin Adam al-Ilori bagadoshi Adam al-Ilori irú Adama ṣàwọn ní gbogbo àgbáyé ó ní tí a lè kán fún mi tí wọ́n ní Adama yìí nìkan náà ni Adama náà ni Adama náà ni alkọ́ Adama al-Ilori Adama al-Ilori ẹ̀rí nǹkan alikọ́sìmí alaalami ẹ wo dindi owó Adama Jamsad Adama al-Ilori oníkálukú ni ó máa gbélógún omi tó bá fi sí yọ Adam al-Ilori bàbá wa alikọ́ wọ́n pọ̀ lọ́jàrá olúwa ló mọ̀ nǹkan wọn nínú wọn tún ní Sheikhuna Kamali al-Adabi Mufti Ìlọrin Mufti àkọ́kọ́ fúlù Ìlọrin bàbá oníwà pẹ̀lẹ́ bàbá ní ìmàsìngbà lára wọn tún ní Sheikhuna Lagbaji Sheikh Yusuf bàbá Lagbaji nínú wọn tún ní Sheikhuna Salati alfawa inda yawmulla yawmaini shugaba Salati inda shiko Salati asadul usudi Sheikh Yahya Salati o bàbá Lagbaji Yahya Salati naqibul ashrafi Abdullah Salati amirul jayshi
Yahya Salati ọmọ Hashimiyu Sheikh Yahya Salati ọmọ Saada baba Saada Amirul Jaishi Amirul Kulli Amiruna ìpàdé dìgbà kan ìpàdé dojú àlá bàbá mi àgbà Saiful Qadiri Yakanjidam Yahya Salati Amirul Kulli Yahya Salati ọlọ́run dákun bá ń ké gbogbo wọn bisimilahi kul huwa Allah khalila ya'uja bil muhassabi wanzila ya Muhammadu ya Rasulallahi رسول الملاحم يا رسول الله رسول الراحة يا رسول الله إمام الثقلين جد الحسن والحسين يا رسول الله مولاي صل وسلم كجب ولا دبه دائما أبدا على حبيبك خير للخلق كلهم صل وسلم دائما أبدا على حبيبك خير اللهم بارك بابا بسم الله قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صلوا على النبي الكريم ẹ̀rọ kọjá yòówù àná Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ̀yin ìyá wa yòówù ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. ṣéjò kó yọ ọ̀tẹ̀yìn lọ́rùn ni ẹ yòówù ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. afáwaláyà. ee. kò sásìkò mọ́ bẹ́ẹ̀ni. bá a sì tún lásìkò wà bẹ́ẹ̀ náà ni. bẹ́ẹ̀ni. ìlú Ògbómọ̀ṣọ́ ìlú tọrọ ń dálà rẹ púpọ̀ ni. alhamdulilah. àbá yìí. naam. gbogbo àwọn àgbàlagbà láti ìlú Ìlọrin la kí Ọlọ́run kó darí wọn pẹ́. amiina. bẹ́ẹ̀ lómi bá wọlé yìí láti bòmí. yóò máa wo ìgbà tó ń wọ̀lú oko. Allah. àmọ́ wọ́n bá sọ máìkì lẹ̀ yóò mọ èsì táwa náà fún padà. bẹ́ẹ̀ni. ẹ mọ̀nà. tẹ̀lé mi àfáà yìí. bó ti rí náà nù. bàbá wa láàyà oníkọ́ ànásìkọ́ Allah. láti jọ wà kọ́dà bẹ́ẹ̀ bá dẹ́sì nínú ìlú yìí ilé mi lẹ́ ń sùn sí. bẹ́ẹ̀ni bó ti rí náà nù. Ọlọ́run ló dà wá papọ̀. alhamdulilah. ẹ ní lápadà sí ibú. amiina. ẹ ní sísọ láíláí. àmín. wàlá ya Nabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. àpadà sí ibú òsì ní débà yín. àmín. Ọlọ́run ní jẹ́ wálẹ̀ láíláí. amiina. ẹ mọ lòkè sí gbogbo gbà ni. amiina. bàbá aláya wádọ̀ mi jò ní. wọ́n lábúrò mi jẹ́ ló bá wọn. wọ́n ní mọ́tò tọ́lọ̀ ń ṣe ni. mo ní lónìí mo fẹ́ lọ gbéṣẹ́ kan fún ẹnìkan ní Ọ̀fà. ẹ fọkàn yìí gbé mi débẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n ló ti yá báyìí. wàláì. èyí sì ṣe bẹ́ẹ̀ dé níjọ́ kejì. wàláì bó ti rí nù. gbogbo ẹ̀ lẹ́gbẹ́ mi lọ. àwọn ń bọ̀ ládọ́dọ̀ bàbá wa gbà nírà. bẹ́ẹ̀ni. ìmọ̀mọ́ àgbà ìrà. bẹ́ẹ̀ni. bọ́yẹn bá wo post tó bá wà tẹ́yìn bá kọ́rẹ́ǹtì yọ kọ́mẹ́ǹtì. òfin lélẹ́hùn. àfà yìí ẹni tí ó bá kọ́rẹ́ǹtì ò ní kọ́mẹ́ǹtì. òfin àwọn kò ní kọ́mẹ́ǹtì. bàbá Alkazimi kárí yín pẹ́. àmín. bẹ́ẹ̀ yóò bá ti kọ́rẹ́ǹtì nú ayé kò ní kọ́mẹ́ǹtì. bẹ́ẹ̀ bá wo post yóò tún bá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. àtẹ̀mí àti yín lọ́dọ̀ bàbá ìmọ̀mọ́ àgbà nírà. ẹ̀ ní mọ̀ nírà. amiina. àpàdà síbú òní kàn yín. àmín. ìyá wa Umu àti gbogbo tí wọ́n bí fún yín wọn ò ní rí ìnira ńlẹ̀. amiina. wọlé àfa àgbà lọ́dọ̀ Ọlọ́run. àmín. la hawla. wala quwwata illa billahi aliyil azim.